Alhaji King Wasiu Ayinde ọmọgbọ́láhàn tí wọ́n bá ń wá ẹni tí Ọlọ́run bá kẹ́jù ẹ wà lára wọn. tó bá ń wá ẹni tí Ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ sí jù nílé ayé yìí ẹ jẹ́ ìkan ní inú wọn. ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn. ìdí tó ṣe jẹ́ pé gbogbo ibikíbi báyìí lè máa ń fẹ́ tojú bọ̀. gbogbo ibi tó bá dẹ̀ ti tojú bọ̀ rè ibẹ̀ máa ń dàrú ni. Ọlọ́run bá kẹ́ yín débi pé ẹ kì í dọ̀bálẹ̀ kí ọba kankan mọ́. ẹ máa ń nawọ́ sí wọn, ẹ máa ń gbà wọ́n ní ọwọ́ ni. Ọlọ́run bá kẹ́ yín débi pé kò sí ibi tí ẹ lè travel dé. In fact ẹ travel ju pilot mi lọ. Ọlọ́run bá kẹ́ yín débi pé the best of the best obìnrin òun lẹ ti bá sùn. Ọlọ́run bá kẹ́ yín ẹ tún ṣe abiyamọ. ẹlòmíì ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pé owó tóun bá pa ẹ̀yin lòun fẹ́ wá kó fún. Ọlọ́run bá kẹ́ yín débẹ̀. obìnrin míì ń dúró pé bẹ́ẹ̀ ṣe rí kùjẹ́kùjẹ́ yìí òun yìí máa bímọ fún yín. obìnrin míì ń dúró pé sẹ́ẹ̀ kóun tó kú òun máa bá yín ní nǹkan ṣe pọ̀. ṣùgbọ́n ẹ kì í ṣe ẹ̀dá tó ní ìtẹ́lọ́rùn. ìdí tẹ́ ṣe ń ranjú mọ́ Àwùjalẹ̀ nìyẹn. ẹ̀yin tèmi àṣírí ti tú o. ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó pamọ́ tẹ́nìkan ò mọ̀. ìdí tí Wasiu Ayinde tí kò fi qualify láti jẹ Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú ẹ wò gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́nu Balógun Èkó. ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò. ẹ má gbàgbé ẹ subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ní subscription ọwọ́ tẹ̀ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ̀ ní fi gbé ọmọ sí o. kò sí nǹkan méjì tẹ́ fẹ́ fi Àwùjalẹ̀ ṣe. ẹ fẹ́ fi rán oró ni. ẹ fẹ́ fi rán oró gbogbo àwọn tí wọ́n búlì yín ìgbà tẹ́ ń dàgbà. nǹkan burúkú gbogbo nǹkan burúkú ayé yìí òun lẹ ti bá wọn ṣe. wọ́n dẹ̀ ní wọn ò fẹ́ ọba tó máa fi àpèrè ṣe retirement, ọba tó máa mú development wọ ìlú. ìgbà tí Síkírù Adétọ̀nà máa jẹ ọba àbúrò bàbá ẹ̀ ni ọba tọ́ sí 65 years ago. ṣùgbọ́n wọ́n ní kò kàwé. ìdí tí àwọn bàbá Òdùtọ́lá tó ṣe lọ mú Síkírù Adétọ̀nà wá nìyẹn. torí Síkírù Adétọ̀nà school bàbá Òdùtọ́lá ló lọ. àwọn bàbá Òkúnọ́wọ̀ wọ́n dẹ̀ ṣe kíni wọ́n gbárùkù tì pẹ̀lú àwọn bàbá Ṣónibárẹ̀. ó dẹ̀ fi ọmọdé ó fi jẹ́ tó fi dàgbà. òun ni ibi tí ẹ̀yin ranjú mọ́ ní èní ìyẹn. ṣé ẹ lérò pé akúrí ní President Bọ́lá Ahmed Tinubu ni wọ́n wá lọ́ọ̀dì irú yín lé àwọn prominent Ìjẹ̀bú lórí. àwọn Ṣọ̀tẹ̀, àwọn Adénúgà, àwọn Balógun Ìjẹ̀bú. ṣé wọ́n wá gbé irú yín wọ́n á gbélé wọn ní orí. tó bá fi yín jọba àwọn èèyàn máa kó kúrò nílùú ni. torí orí ti padà di irú nìyẹn. ẹ fi mi kankan tọmọ wọn ní Ìjẹ̀bú. ẹ dẹ̀ meet up criteria tí àwọn bàbá Awólọ́wọ̀ fílẹ̀ pé kí wọ́n máa fi yan ọba. ó gbọ́dọ̀ kàwé, ó gbọ́dọ̀ wà upright, ó gbọ́dọ̀ ní integrity. ní ṣíkíní ní inú àwọn kárátà yẹn àti criteria yẹn. tí wọ́n fọ́ sí age bracket ẹni tí wọ́n fẹ́ fi jọba. torí wọ́n ti advise àwọn afọbajẹ pé between the age of 40 to 60. ẹ ti kọlẹ̀kùn wọ 70 ilẹ̀kùn ti mú yín ní ọwọ́. so ẹ gbé ojú kúrò ń bẹ̀ kò kí ń ṣe NURTW. ẹ̀yin lẹ dàárín àwọn NURTW, ẹ̀yin lẹ dàárín wọn rú. ẹ̀yin lẹ dàárín àwọn onítíátà rú. ẹ̀yin lẹ dàárín àwọn Fuman, Fuji Music Artist of Nigeria. ẹ̀yin lẹ dàárín wọn rú. gbogbo ibikíbi tí ẹ bá fi ojú sí, tẹ bá ti orí wọ̀ ibẹ̀ máa ń bàjẹ́ ni. ìdí táwọn èèyàn ṣe ń sá fún yín pẹ̀lú àwọn ọmọ dáadáa tẹ́bí tí wọ́n ṣe fẹ́ kọ̀ọ̀kan nu wọn. torí kò sẹ́ni tó fẹ́ jẹ́ àná yín. torí you are a self-centered human being. ẹ máa ń like láti ran oró. àwọn ọ̀rẹ́ yín tẹjọ lọ sí Dàmáìtù wọ́n ní kí n má pè yín ní Wàsíù oníṣàwòrò lẹ́sẹ̀ tètè pé wọ́n lábì kú ni yín. so kílẹ̀ ń wá nídìí Àwùjalẹ̀. ní ìwà tó dáa ẹ máa ń sọ̀rọ̀ jàùjàù. ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí odindi ọba Olúwo, tẹ́ yẹ̀yẹ́ Olúwo. ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ṣàǹkà ọ̀rọ̀ àlùfàǹṣà, tẹ́ sọ sí former governor of Lagos State Akínwùmí Àǹbọ̀dé. ṣé irú yín wà lóye kó fi jọba? ṣé tó bá tiẹ̀ gbé fún yín pé Wàsíù gbà o tó yẹ kẹ́ gbà? àbí bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá jẹ́ afọbajẹ tó bá mú irú kárátà Wasiu Ayinde wá síwájú yín pé kẹ́ recommend fọba, ṣẹ́yìn lè ṣe, ṣẹ́ lè fi irú yín jọba pẹ̀lú ìwà tẹ́ ní lọ́wọ́? ẹ̀yin tí ẹ lè manage matrimony
ẹ lè manage obìnrin kan fún ọdún kan oṣù kan ò lọ ká má gbọ́ nǹkan kan ní orí yín drama ti pọ̀ jù ṣé irú yín wá ni wọ́n máa lord lé àwọn prominent people of Ijebu lórí àwọn orúkọ tẹ kólẹ̀ wọ́n ní tẹ wá defend díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́ pálí tẹ fi travel 86 èyí tẹ fi travel lọ London ní 87 èyí tẹ fi lọ sí hajj ní 89 èyí tẹ lò lọ sí America 92 93 tẹ wá padà lọ sí London wọ́n ní copy ẹ̀ lọ́wọ́ o wọ́n ní kẹ wá defend díẹ̀ torí ẹ kì í ṣe anífowóṣe mọ́ marshal ẹ̀ ń jẹ́ báwo lẹ ṣe arrive dé orí marshal ẹ kó sworn affidavit wá kẹ wá defend tó jẹ́ orúkọ yín nínú gbogbo ẹ̀ torí ìgbà tójú ń pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe bàbá yín Musa Àdìsá ló ń jẹ́ ẹtí wá ló ń jẹ́ Musa Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá so ta ló bí Àdìsá anífowóṣe ta ni bàbá tó bí bàbá Àdìsá Àdìsá ló bí Wasiu ta ló bí Àdìsá ta ni bàbá bàbá ẹ̀ ibo nìdílé yín ibo lágbolé yín ẹ tọ́ka sí kọ́ lọ bèrè yín bẹ̀ kò ń ṣe ilé Ojúṣàgbọ́lá tẹ́kọ́ o ilé tẹ́ ti ṣẹ̀wá tẹ́ ti jáde torí Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tán mọ́ 18th century ní orúkọ Fìdípọ̀tẹ̀ jáde Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣe orúkọ èèyàn ọba tó fi ìdí ọ̀tẹ̀ polẹ̀ torí gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni ìdítọ́ yẹn nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn so a lè trace ìran yín mẹ́rin back to 18th century ta ló bí Musa bàbá yín Àdìsá ta ló bí bàbá ta ni bàbá bàbá ẹ̀ ìyẹn lọ́ní kẹ́ wá sọ o kò ń ṣe pé kẹ́ máa kọ́ ni pé entitlement yín tán mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jẹ ọba so ẹ má fi ọkàn sí wọn ò fẹ́ yín bẹ̀ ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó bọ́ta láti sọ pé yes òun tọmọ Wasiu àmọ́ àbúrò bàbá yín àmọ́ ẹ̀gbọ́n bàbá yín àmọ́ àbúrò títí yín àmọ́ ẹ̀gbọ́n yín ẹ kó wọn jáde kó wá defend yín wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá. àwọn tó bá ń tẹ̀lé K1 ṣẹ́ mọ àwọn ẹbí K1 àwọn àbúrò ẹ̀ àwọn ilé ìtẹ̀mí mọ̀ ní orí láìní ìyàwó àtàwọn ọmọ là ń rí mi ì tí ì réyàn kan tó jẹ́ family àbí màmá ẹ̀. ṣé ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín tó bá jẹ́ ni wọ́n ń sọ̀rọ̀ eléyìí sí ṣojú òní tì. mo ní ẹ̀sìn rẹ̀ ará àdúgbò ẹ̀sìn olóròǹbó. àwa rí even nínú family yẹn ó yẹ kó ti máa bára wọn jà pé ṣé ẹ̀ mọ́ ni ọmọ lágbájá ni ọmọ kíní kan ni ó yẹ kó ti kọ́ ọ̀dẹ̀ lọ́kàn. you know for them to be bold láti come out sọ pé ọmọ ẹ wo olórí ìfẹ̀sùgbò àgọ́ ó ní kó má lọ ganu sí plane òṣèré tí mo fídíò yẹn bàbá àgbàlagbà ó ní kó má lọ ganu sí plane òun ní yé ẹ̀sìn ìpọ̀ fún K1 ó pọ̀ gan. ó ló máa wá sọ wípé kí Tinubu wa máa sọ pé òun fẹ́ impost kó lè sáré impost náà. wọ́n ní no brothers no sister no uncles no traces no aunty so K1 ò ní ẹbí. you don't even understand bí mo ṣe wà yín sí. ẹ ṣọ́ pé kìíní something is not correct kò lè jábì kan. ẹ bá wá láti kíkà. alájà ẹ hold on ẹ̀ka lẹ́mà. bí mo ṣe wà yín sí tí n bá dé father side mi àwọn kan wà tí mi ò mọ̀ wọn kan máa sọ pé ọmọ lágbájá ni ọmọ lágbájá ni. tábà kóyàn 10 lé a máa ti ríyàn 3 4 tó máa sọ pé àánú ọmọ kíní kan ni. so ká má wà tí wàá sọ the whole family kan má lè sọ pé single person máa defend kí síbẹ̀ má lè jáde pé no. ilé ẹ̀kọ́ ìkíjú ẹ̀rì ó ní K1 as no charisma to get charisma kò fi ìdí throne Ìjẹ̀bú Òde we won't accept him kai. alájà ẹ̀ka lẹ́mà o ẹ káàbọ̀ sórí ètò. ọ̀rọ̀ nípa charisma yẹn ẹ jẹ́ kí mọ́ mi tó wọ́n sáré sọ̀rọ̀. àti mòrè iṣẹ́ wa. if he has family by now they should speak for him. ẹ̀ka lẹ́mà. ẹ kalẹ̀ ẹ kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. nice to picking me up ma. welcome ma. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ 16 ni ó kọ́ wa lẹ́kọ̀ọ́ gan. ó pọ̀. ẹ rí wọn ní charities gbìngbìn Satan nobody hates K1 but ó trespass gan. tẹ bá rí ṣe rí people talking about him it's not about hatred bọ̀dá yìí ò ní ìwà kankan ṣe rí àfàwọn tó bá ń tàn wọ́n ẹ tó bá ń tan bọ̀dá Wasiu ló máa ní ṣe rí ìgbà téèyàn mẹ́wàá bá dúró níbì kan téèyàn mẹ́jọ wọn hàn fámìlì mọ́ wọn kò sẹ́ǹkì ní kankan tó fẹ́ gbà kan lọ́wọ́ bọ̀dá Wasiu tí wọ́n ní èèyàn burúkú ni ẹ mọ̀ kíní yẹn wá generate gan. ó ti pọ̀ jù. ní ẹ dúró náà ká ní lágbolé wa nísìnyí mi ò lówó lọ́wọ́ ṣùgbọ́n ṣe rí tí n bá débẹ̀ tí n bá ní mo fẹ́ jẹ nǹkan
wọ́n máa wò pé kí ni mo ti contribute sí inú agboolé yẹn gan màá tẹ̀ sọ pé ńgbà mo wà kékeré mo máa ń jíṣẹ́ fún gbogbo èèyàn tí anybody àwọn àgbàlagbà lè testify sí pé níkẹ́ máa ń jíṣẹ́ fún yàn òun rí àgbàlagbà fún ṣe ti gẹ́tẹ̀ bọ̀dá yóò ní nǹkan kan tí ẹ tẹ̀lé ká Ìjẹ̀bú general tán lè sọ pé Wasiu ló ṣe lé ẹ̀kọ́ ó jẹ́ kí nǹkan tí kò fi lè dùn mí ni pé alágbe ò kì í tijú wàhálà ó yẹ kí bọ̀dá yẹn withdraw láti máa ṣeré láti múmẹ́ǹtì lọ kó lọ maintain tọrọ tó bá ti kó pamọ́. ẹ̀sìn yẹn ti pọ̀ jù. ẹ̀sìn is a disgrace. bigger one ẹni tó sọ̀rọ̀ kí ẹnìkan sọ̀rọ̀ ẹ wo wọn ní foundation tó dáa fún àwọn generation wọn bá ṣe wáyé. ṣe rí ojú ń ti èmi gan mi ò bá wọn tán pé ẹ dúró ná ẹ̀sìn lélẹ́yìn náà ṣé wàá rí ẹ wàá mọ nǹkan sísìn mọ́rẹ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ẹ má fi ojú olóore yín gúngi ṣé ẹ rí jọ́ tí èèyàn bá ti dọ̀tí ẹni tó fún yẹn lóúnjẹ èèyàn máa tẹ́kù ni bọ̀dá yẹn máa tẹ́kù níjọ́ tó ti deny barista ó máa tẹ́kù bó ṣe wà yẹn ni wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nígbà covid tó ti deny pé òun kọ iṣẹ́ rẹ̀ rí pé àwọn ọmọ barista náà òun gan rí pé barista Ayinde ò sí láyé ó dẹ̀ rí a lot of people bá a ṣe dìde pé so tí barista bá wà láyé ó máa jù báyìí lọ ọjọ́ yẹn ni bọ̀dá yẹn ti bẹ̀rẹ̀ tó ti ń tẹ́ ẹ wá wò bó ẹ ṣe tún rí ó rúdù sáwọn àfa àmọ́ pa àwọn àfa náà látọ̀ àwọn yẹn ganu sí olóhùn níbẹ̀ wò ẹ̀yin náà ẹ wà ti bá yẹn so wọ́n wá ń tẹ́ nígbà tí odidi irú Wasiu tó ń ṣoúnjẹ fúnra rẹ̀ who does that so ongo kò trust gbogbo àwọn tí ń bọ́ skẹ́ẹ̀tì sí ní tó ń já pàǹtì ń di wọn gan and the worst embarrassment ni recently tó ń gba ọmọ ní party ọmọ 14 years you are not in his life and no dey come out that you are a father ọmọ òfowó ló bọ̀ wálé ó yẹ kí Bísọ́lá gbá wọn létí ní party yẹn ni. ẹ mọ̀ pé ẹgbẹ́ hold on ẹ má sọ̀rọ̀ yín lọ. pé ṣé o ṣe èrè ni. nǹkan tó ṣẹlẹ̀. Are you there for him when we need you? You wasn't there. Àwọn èèyàn dẹ̀ ti dìde fún Bísọ́lá láti rèsè ọmọ yìí. ẹ bọ̀ tẹ́ ṣé láwọn ọmọ ní tíátà yẹn gan ọpọlọ mi ti ṣojúdé. bọ̀ ṣé ẹ wá blame nǹkan tí èmi believe nípa ti Bísọ́lá mo believe pé Wasiu ti mọ̀ pé òun fẹ́ jẹ ọ̀rọ̀ ọba yìí. òun náà ni. ọkọ̀ ń ṣe pé ó ní kí Bísọ́lá mú ọmọ yẹn wá síbẹ̀ ni. Imagine. ọmọ ti bọ̀ wálé yẹn kò ṣẹlẹ̀. bàbá scammer. ó plan ẹ̀ ni. nǹkan burúkú. tẹ̀rí àyàn wálé náà ẹ̀rí pé ó bá jà tẹ́lẹ̀ tí yẹn tún àṣírí ẹ̀. wàá mọ nǹkan. ó ti tún padà lọ gbogbo ó make peace torí ọba yìí. ẹ máa gbọ́ Sisi More èmi àtàyàn olè máa sọ̀rọ̀ àṣesọ̀rọ̀ lé ní asọ̀rọ̀ lánàá ojoojúmọ́ torí ìgbà tí mo rí kinní yẹn before I comment mo kọ́kọ́ lọ inbox ẹ̀ náà pé àyàn lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ mo rí nǹkan báyìí máa yẹn wá padà pè mí ó ní kí ló ṣẹlẹ̀ ó wá ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ because a lot of people wọn mọ tó ṣẹlẹ̀ wọ́n ní àyàn ọbẹ̀ ni Oscar àyàn ọbẹ̀ ó ní tó warrant mi tí mi ní tí disclose síta ní public ṣe mọ̀ oníkálukú ló ní the privacy so àyàn lọ́wọ́ náà. àní èmi lè bẹ́ẹ̀ tiẹ̀ sẹ́ ara throne yìí ní gbogbo ọ̀rọ̀ àyàn wálé bá wá tí ọmọ Bísọ́lá yẹn bàbá plan work ó plan ẹ̀ ni ó sọ fún Bísọ́lá kó mọ ọmọ yẹn wá síbẹ̀ ni. ẹ ṣe sister mi I think so I thought so as well ọmọ tó sí ní life for 14 years so why tó wá jẹ́ pé ní ọmọ òṣì wo ló ń bọ̀ wálé ó yẹ kó fọ èmi irú mi tó bá máa fọ ní etí. àìríkọ́ ọmọ yẹn kàn wo báyìí kò. ọmọ yẹn kàn wo níṣẹ́ ọmọ kan wo bí. ó tún wá lọ ń sọ̀rọ̀ sétí ẹ̀yìn wá fa ó manage ó fọ̀ sára ẹ̀ rẹ́rìn. ọmọ yẹn in fact ẹ wo ṣẹ́ni bọ̀dá wà sí it's a disgrace. kò yẹ kán jáde rárá. ó ti pẹ́ tó ti ń tẹ́ àti ìgbà plane ṣẹ́rí ìgbà ganu sí ló ti ń nà ọ̀gá mú àwọn ẹ̀sìn náà ó pààkì ẹ̀mí kankan ni. ó mú ṣe bẹ́ẹ̀ nígbà tó ń bá ẹ̀rẹ́dẹ̀dẹ̀ kíní kan gbogbo àwọn ìwà tọ́ọ̀gì. ó bá president sọ̀rọ̀ bíi pé. ìṣe tọ́ọ̀gì ni bọ̀dá yẹn tọ́ọ̀gì ni ọwọ́ rẹ̀ ò dẹ̀ clean a lot of people knowing him pé ẹ̀jẹ̀ ń bẹ níbẹ̀ ọlọ́run gan kó àbínú Nigeria my country shameless country. èmi ò mọ̀ pé ẹ̀yin Ìjẹ̀bú tó bá nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀yin Ìjẹ̀bú ń sìn ẹ mọ̀ pé ní ìjọba tó wà ń lu yìí ó máa ń lo veto power. ìgbà tó hàn tí ìdè ibi tó wà yìí wọ́n yan political king káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nísìnyí tí agbára gidi ti wá wà lọ́wọ́ wọn
ta ni ó máa stop wọn láti má fi Wasiu ìjọba ẹjọ ẹ ṣé ìkan wà níjẹ̀bú tó lè stop wọn kọ́ bá ní àwọn fẹ́ fi Wasiu ìjọba ni. Sisi More question mo àwọn béèrè èèyàn wà àwọn ọmọ Ìjẹ̀bú gidi wà o, àwọn èèyàn ńlá wà bẹ́ẹ̀ o wọ́n máa shut up Tinubu o eléyìí ò kì í ṣe politics. ẹ jẹ́ a máa wo drama tó máa unfold kò tí ì parí kò tí ì parí. ẹ sure. òun reject ẹ̀ ṣe rò pé yẹn ti parí ni. wọ́n dì sóònù ẹ̀ ní wọ́n ti ẹ̀dí jẹ́ ọ̀tọ̀ ní rejection. Mr. More ẹ̀ ṣọ́ra yìí ò ti not possible. mi ò kì í ṣe ọmọ Ìjẹ̀bú pọ̀ mo sọ fún yín màá tí wá sí màá ṣe show. ó lè ṣẹlẹ̀ ń Jẹ̀bú o. ojú ń tì mí ó lè ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn yẹ ẹ kàn ń wo báyìí ó lè ṣẹlẹ̀ o kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ o. àwọn ọmọ Ìjẹ̀bú òde òre wọn kò lè ṣẹlẹ̀. Àwùjalẹ̀ throne is not a political throne. kò lè ṣẹlẹ̀. kò lè ṣẹlẹ̀. kò lè ṣẹlẹ̀ àwọn ọmọ Ìjẹ̀bú òde wọn gbáfẹ́ jù yẹn lọ wọ́n dẹ̀ wà. wọ́n ti ẹ̀ lé àní wọ́n sọ pé kò possible pé kò lè possible. mo jẹ́rìí wọn Ọlọ́run Ìjẹ̀bú òde mo jẹ́rìí wọn mọ̀ pé wọ́n gbafẹ́ wọn gbajúmọ̀. àìbọ̀ Wasiu máa dá sí a fún wọn akọ máa ṣe party every weekend ni. Sisi More ẹ máa gbọ́. adé orí ọ̀kì mà ní. Sisi More ṣẹ́rí wọn ni kó má bọ́dá yóò ní reputation gidi. ẹ wò ṣẹ́rí ká ní ẹni tó jẹ́ pé ó ní reputation gidi ni tó bá wọn sọ ẹ mọ̀ pé obì ló máa ń fa kinní kan lápò get mi ni. ọ̀rọ̀ dúdùn. ẹ ṣe bọ́dá yóò kò tiẹ̀ ní nǹkan kan tán lè wo mọ́ lára pé ok ṣé títì ló mi tiẹ̀ mọ nǹkan náà tí wọ́n lè sọ pé. sísá mo rí ìdè wáìn mi ní wọ́n ní mò ń wáìn ni wọ́n o mi ò wáìn yìí. wọ́n ní gbà Ọlọ́run. ìjọba tó wà lóde ni. wọ́n ní gbà ìkan tó bá fẹ́ ló ń ṣẹlẹ̀. mo trust wọn ṣe fẹ́ gbọ́ ṣe mọ̀ pé lánàá lady kan woman yẹn ó like bọ̀dá Wasiu gan kò tiẹ̀ fẹ́ kẹ́ ẹ sọ nǹkan kan nípa ọmọ lánàá ó bínú tán ni mo ní for the first time woman yìí torí téèyàn bá fẹnu sí ọ̀rọ̀ Wasiu báyìí ó fẹ́ lè bẹ́yàn lórí látòrí fóònù ó bínú tán pé náà ó ní kán lọ wo bọ̀dá Wasiu gan nínú gbogbo ojúde ọba nǹkan tó ń ṣe yẹn pé kò ní nínú members ló ń gan kò tiẹ̀ kò sí mo ní imagine pé is a member báwo náà pé òun gan tó ń tún jọmọ Ìjẹ̀bú Òde. wọ́n ní Ìjẹ̀bú Òde is not a no man's land. ok ó ti dáa ẹ máa tán Àṣàbí ẹ máa kúrò. why the Ijebu people no say anything when Wasiu was installed olórí ọmọ Ijebu people no say olórí ọmọ ẹnu pọ̀. àwọn èèyàn sọ pé lóòótọ́ èmi náà kí ló dé tí àwọn kí ló dé tán pariwo nígbà tó fi jẹ olórí ọmọ ọba. ẹ máa gbọ́ wọ́n ní last wife bàbá wọ́n ní ọ̀rẹ́ ó like bọ̀dá Wasiu wọ́n ní Ṣadé àbí nǹkan wọ́n ní ló ṣiṣẹ́ yẹn wọ́n lò mọ̀ pé tí àgbàlagbà wọ́n ti wà ní 80s wọ́n ti wà dementia so ọmọ kékeré tí wọ́n ń ráàyè kọ́wọ́ bọ̀ nídìí tán fọwọ́ ra lórí ọyàn tó bá sọ nìyí so àwọn ará Ìjẹ̀bú Òde náà dẹ̀ dúró pé wẹ́ ṣé bẹ́ẹ̀ máa gbọ́ ẹ máa tọ́ no problem when you gone àwọn máa reset ìlú àwọn fúnra wọn nǹkan tó hàn bá ṣe this time kí nìyẹn ṣe máa accumulate ni so oníkálukú ṣe ń jáde they don't hate him kò sẹ́ńtó inú tẹ́ bá wo gbogbo fídíò táwọn family yẹn ṣe kò sẹ́ńtó ètì bọ̀dá Wasiu. wọ́n ní òun kọ́kọ́ ló máa ń pẹ̀jọ lórí ọmọ ọba o. nǹkan tí ò tọ́ sí wọn tó ná gàmú wọ́n ná gàmú sọ̀rọ̀ gidi. ó ná gàmú ẹ̀sìn pọ̀ wọ́n ná gà globally ni. àti pé ṣẹ́rí mo tún wá wo nǹkan kan tí mò ń wo bọ̀dá yẹn ó fẹ́ gba ìdọ̀bálẹ̀ Ojúyọbọ ó dẹ̀ fẹ́ gba ìdọ̀bálẹ̀ Jẹ́kí ọ̀fọ̀ owó. àwọn Gbénga Daniel ó fẹ́ gbogbo dọ̀bálẹ̀ tó ti dọ̀bálẹ̀ fún wọn yẹn ó fẹ́ collect ẹ̀ padà because if it is not so nǹkan tí ó kàn mí wáyé tí mo fẹ́ sọ pé mo fẹ́ ayé social media láwọ̀ ayé ìgbà tí a máa ń mú paper ní Tribune tá a máa ń kà tá a rówó rà ó ti yàtọ̀ tó yẹ pé ntẹ́yìn a máa sọ fúnra eléyìí clear and clear ni ìyá tó ń tata ó máa tan social media ẹ̀ ó máa gbọ́ nǹkan so ó yẹ kójú tiẹ̀ máa tì wọ́n so ó wà embarrassing Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ why kó jẹ́ pé wọ́n fi ń ṣe bóyá oníṣègùn kan dẹ̀ sọ fún wọn pé wọ́n tún fẹ́ popular sí because I don't know the reason why ṣé kàn máa disgrace rẹ̀. eléyìí ò yẹ popular ẹ̀sìn lélẹ́yìí o popularity kọ́ lélẹ́yìí ẹ̀sìn. ọmọ àlè màá náà pé àbẹ́ ẹ̀mọ́ túmọ̀ nǹkan tán pé ni. ọbẹ̀ ni ọmọ àwọn kan tiẹ̀ ti relate wọn lọ Ìṣẹ́yìn pé bẹ́ẹ̀ ni wọ́n sin bàbá wọn sí. wọ́n ní bàbá ẹ̀ wọ́n ní kó lọ fi burial ground bàbá ẹ̀ hàn wọ́n. wọ́n lẹ́kìtì ló wà. Èkìtì ẹ wo gbogbo tán tí wọ́n gbọ́ rí wọ́n wá bá wọn wú jáde. ẹ dẹ̀ ń béèrè nǹkan kan ṣẹ́yìn lẹ béèrè pé ẹ rí fámìlì bọ̀dá Wasiu. mi ò rí sẹ́yìn rí rí. ẹ farabalẹ̀
ṣe rí n tá à ń sọ náà nìyẹn bọ̀dá yẹn ò dáa nínú wọ́n ní charities begins at home tẹ́ ẹ bá rí gbà tí màmá ẹ kú ó nẹ́gbọ́n kan wọ́n ṣó àǹtí yẹn ó ti gbójọjọ́ orí ẹ̀ lọ mi rò pé kò tọ́jú wọn sì lè rábúrò bọ̀ níjọ́ tí mo ti rìn mi gbọ́ àbúrò bọ̀dá Wasiu rí bí òní láti mi ò rí rí so kò tọ́jú wọn ni wọ́n ní tí wọ́n kò tọ́jú wọn ni tí wọ́n bá ṣe rere ara kìí àyẹ kò tọ́jú wọn kò tọ́jú àwọn àbúrò ẹ bá wa power tap o kò lè fi wọ́n ẹ bá wa power tap ẹ ṣí kò lè fi wọ́n yangàn pé àbúrò so ó ní family ó ní family ó ń kọ́ ni ó lẹ́gbọ̀n obìnrin tẹ́ ẹ bá rí ẹ̀gbọ́n obìnrin so kì í ṣe ònìkan nìyá ẹ̀ bí ta ló sọ bẹ́ẹ̀ mi ò mọ ní mò ń béèrè níbi kan mi ò rẹ́ni tó pe rẹ̀ lẹ́bí ẹ̀ ẹ̀gbọ́n yẹn woman yẹn jọ màmá wọn dẹ̀ jọ bọ̀dá Wasiu ńgbà tó ní wọ́n ń ganú káàkiri yẹn kò tọ́jú wọn ni kò tọ́jú wọn n tó fojú àyàn lọ́wọ́ rẹ̀. eléyìí ni I hate from Fidipote my father's house is built in Fidipote is never from Fidipote no lineage. ẹgbẹ́ ni yẹn wọlé ká gbọ́ kó ká kanu sí. Can you come and tell us ẹ̀yin tẹ́ni kò sí bẹ́ẹ̀ ṣé ṣé ká gbé yín wọlé ká wá sọ fún wa. Then where is King Wasiu from? Because the only one that I know Ìlúpéjú Èkìtì yẹn ó claim ẹ̀. Ó ní ẹ̀gbọ́n àtàbúrò. Wasiu Ayinde is not from Ijebu. They hire him just to play for 10 years contract for Ojúde Ọba. Eléyìí ò correct. But honestly, where is Alhaji Wasiu from? He's a public figure. He's not from Fidipote according to Fidipote princess. One hour. Madam, ẹ má bínú. Question ten bẹ̀rẹ̀ ó wà very embarrassing. Question náà wà embarrassing o. Nǹkan tó ṣẹlẹ̀ yìí a ní láti mọ̀. Very embarrassing. Níbo náà ti wá? Ṣé ẹ̀yin sì ti bá béèrè lọ́ọ́ yìí ẹ̀ mọ́bi tẹ́tí wá? Lẹ́gbọ̀n ẹ̀ lábúrò ẹ̀ ní ẹ̀gbọ́n bàbá ẹ̀ ní ẹ̀gbọ́n ìyá. Kí n tó kúrò bí gan-an máa bá yín bì báyìí. Àwọn wò lẹ́bí ẹ̀kan bọ̀ ọ̀ta. In this situation àwọn tó jẹ́ family ẹ̀yìn dá ó yẹ káwọn yẹn jáde. Ẹ mọ̀ pé àwọn family ẹ̀ ló lè jáde láti cover face ẹ̀ pé it's from our family it's from Fidipote ọmọ ẹ̀gbọ́n bàbá mi ni ọmọ ẹ̀gbọ́n ìyá mi ni àbí am I not making sense? ẹ̀kálẹ̀ ẹjọ́ ṣé àwọn family ò yẹ kán jáde nísìn kán sọ pé ibi báyìí ló ti wá. ṣé kò yẹ kán jáde sà? ọ̀nkú. wọn wá jáde báyìí sí kí la máa ṣe sí báyìí o kò lẹ́kọ̀ọ́ ní family bí akókò family náà lẹ́bi. ẹni tí mo bèrè ò make sense. nísìnyí wọ́n ti ní ọ̀pọ̀ ní bastard. ẹni Mr. Kọ́láwọlé ó ganu sí fún wa náà kí ni wọ́n sọ fún wa. Ta ni Mr. Kọ́láwọlé? ẹni tẹ́ gbé excuse me. Oh, I am proudly from Fidipote and Koiki is a compound name yẹn ti gbọ́n sí in Ìjẹ̀bú Òde so èèyàn ara eléyìí sọ pé kò wá láti di Mr. Kọ́láwọlé ti sọ tiẹ̀ lánàá ó kò dàbí pé wá confirm nǹkan tó ti sọ ni. èèyàn kan ti sọ̀rọ̀ nígbà yìí good evening sir pẹ̀lẹ́ sir ẹ kálẹ́ sir. Good evening ma. I like what you're doing but ẹ má jẹ́ kí wọ́n ti ọ̀rọ̀ sí yín lẹ́nu as a journalist. I like your kind of person. Ẹ má yẹ káwọn èèyàn ti ọ̀rọ̀ sí yín lẹ́nu so that they will not say Mrs. Maureen ló sọ báyìí. That was the reason I came yesterday. Please ẹ má yẹ kán ti ọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ tó bá sọ just ẹ má yẹ kó tẹnu yín jáde. We all know this thing. Okay, they show his younger brother at his mommy's funeral. He looks very hungry like he need vitamin. Ẹ̀yin ọmọ Nàìjíríà yẹ ẹ̀ dá o. Kai. Hello, madam. Ṣé mo lè sáré chip in one or two things? Go ahead, Isa. Ẹ kálẹ́. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo ilé o. Ṣé rí àwọn dádì wa tó ń sọ̀rọ̀ láìpẹ́ yìí tó ń sọ̀rọ̀ láti Mr. Kọ́láwọlé? Wọ́n rí sọ, I'm a trained journalist. I've been practicing for more than 26 years nísìn. Ṣé rí Thank you, sir. Ó wà very very sensitive. And ṣé rí a máa ń pè kíní kan ní source ní journalism. Ṣé rí ìgbà míì èèyàn máa ń ní credible source èèyàn tún máa ń ní
source téèyàn máa believe pé wà credible tí ò dé wà credible. no eléyìí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ is very credible it's from the family. ẹ wo bí mà. information tí mò ń sọ yìí family ló sọ ṣé kí tún play ẹ̀ fún yín. ẹ ní sùúrù mi ò mọ Alhaji Wasiu Ayinde. This is Maureen. ọmọ Ìjẹ̀bú Òde lèmi náà ẹ wo bí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún yín mo ti wà ní ìlú òyìnbó sí kó ṣe pé mi ò ní ìwé bàbá mi ti kú màmá mi ti kú mi ò lọlé in the last 16 years àwọn èèyàn ò mọ ibi tí mo wà London lọ sí pé mo wà so tí n bá bọ́ta ní bíbá yín sí tí n bá sọ pé ọmọ Ìjẹ̀bú Òde ni mí àwọn èèyàn kan máa ní ọmọ Ìjẹ̀bú Òde tó ní ìwé ni ò ṣe lọlé látijọ́ I'm an American citizen but everybody ló ní reason bó ṣe wà yẹn ó lè jẹ́ ìwà ẹ̀ ni ò jẹ́ káwọn ẹbí fẹ́ súnmọ́ èmi ò sọ pé ó tọmọ fòṣègbù àbí fìdí fọ́pọ̀tẹ̀ o ṣùgbọ́n ọmọ Ìjẹ̀bú Òde ni Alhaji Wasiu but mi lè sọ fún yín pé ilé báyìí ló ti wá ṣùgbọ́n ọmọ Ìjẹ̀bú Òde so ṣe rí nǹkan tí àbá lè fìdí ẹ̀ múlẹ̀ bọ́n ṣe train wa as a journalist ẹ má jẹ ṣe rí. Mr. Bafana, you are not getting me no ṣe ṣe join the platform yìí ni I never said mo ní àwọn fídíò tí èmi wò yìí wọ́n ní ọmọ ṣé kí play ẹ̀ kí gbogbo ayé gbọ́ ní mi kọ́kọ́. báwo ni kí ni credibility fídíò tẹ wò. fídíò yẹn. kí ni credibility fídíò tẹ wò. àwọn ẹ̀dà ìdílé wọn náà làwọn ò mọ̀ ṣé ẹ̀ sí lọ́rọ̀ online ni. ok nǹkan kan ṣẹlẹ̀ nínú list Super Eagles. no I need to play it so that pé ẹ fẹ́ get it. àwọn ẹ̀yin lẹ get wa. ẹ̀yin kankan mo get yín ẹ̀yin lẹ́yìn ò get mi mo mọ nǹkan tí mo sọ ẹ̀gbọ́n nǹkan tó sọ. family is credible now ṣe báwọn family wọn ló jáde síta. our family and this is from the ruling house. báwo lẹ ṣe mọ̀ wípé mo fẹ́ bẹ̀rẹ̀ question. báwo lẹ ṣe mọ̀ tó wà credible. bí kìíní ṣe ń lọ yìí. brother any journalist. my source is credible this video is credible. wọ́n bá fẹ́ ṣe irú nǹkan báyìí. been for 60 years ẹ jẹ́ bẹ̀rẹ̀ question for all you. ẹni sùúrù ṣé mo lè bẹ̀rẹ̀ question for all you torí. see this video tí mo play lọ́wọ́ is credible. ṣọmọ Ìjẹ̀bú ní lóòótọ́ family wo ló ń jà ní fowó ṣe ń Jẹ̀bú ẹ sọ. I need láti mọ̀. ok ẹ náà ní I need ọmọ Ìjẹ̀bú lẹni tó ń bá yín sọ̀rọ̀ ẹ sọ ẹni Ìjẹ̀bú ń jà ní fowó ṣe. ẹ wo bí. àwọn bí ẹ dáhùn question ẹ ní sùúrù ẹ náà ọmọ Ìjẹ̀bú ní yín. àní ẹ lè prove ẹ pé. ẹ ní sùúrù Ìjẹ̀bú ẹ ní sùúrù. àwọn ruling house wọ́n ní kò ń ṣọmọ wọ́n ní kò ń ṣọmọ wọn wọ́n reject ẹ openly. ẹ ní brother tó ń argue ẹ ní sùúrù ẹ má argue blindly ẹ sọ Ìjẹ̀bú ń jà ní fowó ṣe ẹ sọ Ìjẹ̀bú tó ń jà ní fowó ṣe ẹ sọ ibi tó ẹ ní sọ ibi tí mo bá yín sọ̀rọ̀ Ìjẹ̀bú ni ìyá mi Ìjẹ̀bú ni bàbá mi. we are learning. saying someone is arguing blindly is an insult. ẹ jẹ́ ká constructive criticism ní kẹjẹ ká ṣe ń bí báyìí we are all learned. saying someone is arguing blindly is an insult so I withdraw statement. okay ẹ má bínú mo withdraw. ṣẹ́rí orúkọ is just an identity. ẹ̀rí ẹlòmíì ìgbà tó wà ní school Akíndélé Akínwálé ló ń jẹ́ all of a sudden ẹ kàn gbọ́ pé. ẹjọ sí àwọn kan wà àwọn orúkọ àwọn parents wa òun ṣe wọ́pọ̀ jó orúkọ o orúkọ àwọn bàbá wa àwọn parents wa àwọn ìdílé ibi ká ti wá kò jó orúkọ sà mo disagree sà. Jerry, àwọn nǹkan tí mò ń rí bí báyìí ó dàbẹ̀ pé people are forming opinion people are not ready to deal with facts the fact that pé àwọn ẹbí sọ̀rọ̀ kò mean pé wọ́n wà honest àwọn ẹbí wọ́n lè ti wà compromise. bàbá ọ̀rọ̀ ẹbí kọ́ lélẹ̀ bàbá ẹ jẹ́ n sọ̀kọ̀ fún yín ọ̀rọ̀ ẹbí kọ́ lélẹ̀ ẹ jẹ́ n sọ̀kọ̀ fún yín ṣẹ́rí one ní ìgbà tí Wasiu tó máa kúrò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sínétọ̀ ló gbé lọ sí Ìjẹ̀bú at the end of the day àwọn tó bá ń bẹ̀ orí pé òun ò lè contest pẹ̀lú wọn ilé ìyẹ́ ẹni tó bá jọmọ Ìjẹ̀bú Òde ń bá understand tó kọ́ níbi ọ̀run fẹ́ ní adéfisàn kò parí ẹ̀ dọ́là 2 ní Ìjẹ̀bú tó náà wà àgànmọ́ gbádùn ẹ̀ wọ́n ló kọ́kọ́ náà ní fowó ṣe ní ẹ́ later on oní Adésànyà tún ní ẹ́ báwo ló ṣe máa jẹ́ orúkọ méjì lẹ́ẹ̀kan náà. gbogbo nǹkan tá à ń sọ yìí tí a bá rí ẹni tó lè investigate ẹ. bàbá ọmọ Ìjẹ̀bú àwa ẹni sùúrù bàbá Ìjẹ̀bú ẹni sùúrù ẹni tó bá lè prove ẹ o mọ proof Ìjẹ̀bú mo gbé lọ fún ẹni sùúrù. somebody say Wasiu is from Atiba kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ibi kan tó wà ní Ìjẹ̀bú tó ń jẹ́ Atiba ni. Atiba wà ní Ìjẹ̀bú yeah. Somebody is from Atiba beside. Atiba wà ní Ìjẹ̀bú ṣáàrí this is it Ìjẹ̀bú làwọn àti law school àṣẹ kékeré even ọmọdé tọ̀nà tó lọ grammar school last born ẹ ọkùnrin àwa mọ̀ junior wa ni èmi lè sọ little fún yín nípa Ìjẹ̀bú èmi ò ń ṣe pé ẹni tó kúrò ní school Ìjẹ̀bú mo ti ṣe kékeré mo ti ṣe secondary school mo ti ṣe institution ìgbà tí Wasiu wọ Ìjẹ̀bú Òde padà àwa lè sọ yí ẹ̀yẹ fún yín. gbogbo nǹkan yìí ẹ tí ì ní proof. kí ni kó wá ní proof tẹ́tí wá. ṣe bó fi ní fọ́ọ̀mù fáwọn fámìlì àbẹ́ ti gbàgbé ni bàbá náà. tí ọ̀rọ̀ ìbádé court sìn tẹ bá fẹ́ disqualify ẹ̀ wọ́n máa sọ fún yín pé ẹ fún àwọn ní proof
pé kò ṣe ọmọ Ìjẹ̀bú Òde. ok màá fún yín proof méjì tèmi mọ̀. with paperwork. ẹ gbàgbé èmi á fún yín proof méjì tí mo mọ̀ ẹni sùúrù láti ìjọ tí Wasiu ti wà ìjọba àti ṣe remembrance bàbẹ́rì. èmi náà gbé Ìjẹ̀bú Òde náà. ṣé ó ṣe remembrance bàbẹ́rì. kò mátà that's not kò ń ṣe excuse. kẹri èmi ò mọ mi ò láìsí ẹ but èmi kàn fẹ́ jẹ́ kẹjẹ́ ká ṣe nǹkan ní ọ̀nà tó tọ́ nígbà tó bá wù mí ẹlòmíràn láì fún wa. bàbá ẹ má bínú ẹ jẹ́ last question mi ò ní bí nǹkan kan lọ́wọ́ yín mọ́ so tí popsi yín bá dàgbà tó débi àgbà ń rè tó kú ẹ ní ṣe remembrance. mo ti ṣe tó kú wọn mi ò ní ṣe remembrance kankan it's a waste of fund it's a waste of money. Remembrance still in remembrance tí bá fẹ́ rántí bàbá mi I can go to the grave side and pray. Why am I looking at I'm mọ̀ pé Ìjẹ̀bú ló ń ṣe yẹn. ok níbo ni bàbá Wasiu kú sí ẹ tún sọ ìfún. ẹ̀rí gbogbo àwọn yẹn. wọ́n ló kú sí ìlú Péjú Èkìtì. ẹjọ ẹ má bínú o ẹjọ ẹ má bínú Bafana. Yes. Brother mi pẹ̀lẹ́ nígbà tẹ ní wasting of money ní ká ní wọ́n ṣe remembrance bẹ́ẹ̀ wọ́n lè lọ gbà pati onípati àwọn tó ń ṣe remembrance tó ń gbowó ẹ̀. ṣẹ̀rí philosophy oníkálukú yàtọ̀ èmi máa prefer fúnyàn ní owó ọmọ fi lọ sí school than kan ná owó sí òkú is gone òkú is gone mo máa fún àti fúnyàn lówó. bẹ́ẹ̀ bọ́dá wà sí ìlọ́ọ̀dì olóògùn tó ń gbowó bí ká kí wíṣọ owó náà. I don't really understand what we are talking about here. I don't. We're just trying to pontificate. That's what I think we are doing here. Ẹ jẹ́ kó prove ẹ̀. At the end of the day, tó ń bá rí i pé òun ṣọmọ bẹ̀ kó sọ síta kó dẹ̀ sọ fún ìdí tá a ṣe já ẹnìyẹn but not. wọ́n ti sọ ọ̀rẹ́dì ẹ̀ sí online. wọ́n ti sọ. ilẹ̀ tún fẹ́ gbọ́ wọ́n ti sọ ọ̀rẹ́dì wọ́n kọ́ lẹ́tà wọ́n ṣe fídíò wọ́n ṣe àwọn àgbàgbà lé wọn rè. on publication. wọ́n ti kọ́ ọ̀rẹ́dì wọ́n ti dìsóònù ẹ̀ officially. wọ́n ti dìsóònù ẹ̀ wọ́n ti kò evidence kò rí nǹkan kan kí ló. ibi nǹkan tẹ́mi ń bá yín fà tẹ́ bá gbọ́ opening statement mi mo ní mi ò lè sọ pé ọmọ Fùṣẹ́gbùwà ni àbí the other side pé but ọmọ Ìjẹ̀bú Òde ni. níbo ló ṣe jẹ́ ọmọ Ìjẹ̀bú Òde. ẹ̀yin ni kẹ́ prove ẹ̀ náà ẹ̀yin lẹ̀ ń sọ pé kò ṣọmọ Ìjẹ̀bú Òde. màá tún sọ fún yín ẹni sùn brother mi jẹ́ sọ fún yín Bafana ẹ jẹ́ sọ fún yín tẹ́ bá ń jẹ́ ọmọ Ìjẹ̀bú lóòótọ́ ìgbà tí Wasiu joyè olórí ọmọọba tọ́bẹ̀ sí ń pè ní ọba lọ́la tó jáde pé concussion ẹ̀ ṣẹ́kù stop ìgbà tí Wàkúùs ṣàmọ̀ Ìjẹ̀bú nílò tó ṣẹ́mẹ́ tó jẹ́ Wàkúùs. ẹ wo bí ẹni sùúrù èmi náà sí lé ìlú ìbò làwà bọ àwọn amóforí wàsá ṣẹ́mẹ́ tó jẹ́ Wàkúùs ìgbà tó jáde tó sọ fún Wasiu ìjọ kìíní àná pé níbo la gbólé wọn Wasiu Wàkúùs ló kọ́kọ́ sọ ọmọ Ìjẹ̀bú tó bá àgbà máa mọ ẹni tí mò ń sọ. Jerry ẹ jẹ́ dáhùn question yín yẹn o tírú èèyàn bíi Wàkúùs yẹn bá jáde pé ibo ni agboolé Wasiu then what are we the Ijebus kí ni nǹkan tá à ń ṣe nígbà tí ọba Adétọ̀nà may so rest in peace. ìyá kọ́ ló jẹ́ olórí ọmọọba. bó àṣírí ẹni lórí yẹn kílódé tán go against ẹ bó ṣe go against ẹ. Sister Maureen this is it olórí ọmọọba is a ceremonial title Wasiu ló classify it is no Wasiu ló ṣe bẹ́ẹ̀ is ceremonial title Wasiu ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀ is a ceremonial title. the way amana tó fi ṣe titi ẹ kò jẹ́ kó look kò sẹ́ni tó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ Wasiu ló fi gbòdì. yes kò jẹ́ kó look like ceremonial title because wọ́n ṣe ní ṣe bí ìgbà tó jẹ́ pé wọ́n prepare ilẹ̀ fún. Wasiu ló fún rẹ̀ wọ gbalẹ̀ kò sẹ́ni tó gbé wọ gbalẹ̀. but kí ló ń wò tó fi wọ bẹ̀ àbí kò sáwọn afọwọ́ ẹ̀jẹ̀ bó. ṣé rí confam ọmọ Ìjẹ̀bú làwa àwa lè sọ history Ìjẹ̀bú nulẹ̀ ẹni sùúrù this is it ṣé dàbí pé ẹ jẹ́ kí nǹkan yìí wà níbà ẹni sùúrù brother mi ẹ wò ó sìn Sister Maureen wọ́n jẹ́ ọmọọba alájà àwọn náà jẹ́ ọmọọba èmi mi ò ṣe ọmọọba bọ̀ àwa ń lé tó bá fún yín lóye ẹ̀jẹ̀ ceremonial title ìgbà tí kò ti ta bá ìdílé àwọn alájà wọ́n máa fojú fò nínà àbí kí ni tiwọn. ṣé bàbá Ìgbò mi ni the first person tó kọ́kọ́ jẹ táìsì. báyìí ni olórí ọmọọba yẹn ẹni sùúrù wọ́n fi empower ẹ̀ ẹni sùúrù wọ́n fi empower ẹ̀ ni nǹkan tó fún ó dàbí tonic. bàbá mọ̀ fi empower ẹ̀ ok bàbá ẹ sọ pé olórí ọmọọba ṣe tó mọ̀ olórí ọmọọba ẹ̀ mo ń bá yàn kan chat lọ́wọ́ print of ìdíkọ̀tẹ̀ mo ń bá chat Sister Maureen mo lè sẹ́ni jẹ́ kí ni journalical ilé ìdíkọ̀tẹ̀ sí yín gbogbo orúkọ everybody tó jẹ́ prince and princess ló wà nínú ìwé yẹn wọ́n sẹ́ni ẹ̀ sí ní lánàá ọ̀ṣẹ̀ mọ̀ ẹni sùúrù ẹ̀yìn. ọkọ tá ẹ sọ ń sìn ni pé kò wá láti anywhere. Wàásù ọ̀ṣẹ́ àdìfọwọ́ṣẹ́ òṣèjọ èmi náà ka ìwé yẹn wọ́n àdìfọwọ́ṣẹ́ òṣèjọ
gbogbo orúkọ láti orí Ọlábísí Ọ̀nàbánjọ Brigadier Olúkọ̀yà everybody ló wà nínú report list yẹn èmi ò rorúkọ Mr. Wasiu mbẹ àtọ àwọn ti sẹ́yìn dẹ mo lè èmi ò sọ pé wá láti ìdílé méjèèjì tó ń claim òun sọ pé ọmọ Ìjẹ̀bú Òde ṣẹ́rí sometimes a máa mix àwọn ó lè jẹ́ pé ó fẹ́ lo àwọn ìdílé méjèèjì as ladder láti fi achieve nǹkan tó ń fẹ́. But that's mistake ni. That is very wrong. That's very wrong. Okay, wrong. Yes. Bafana. Again, continue mo sọ lọ. Ṣárí ìgbà tí Wasiu tó ti ń pèrè lá ní fowó ṣe wọ́n ti ń rẹ̀kẹ̀. Tó ti wá sí Ìjẹ̀bú because one Ìjẹ̀bú òǹjọ́ Ìjẹ̀bú òǹjà ní fowó ṣe àfojò bíi òjò bá rọ̀ Ìjẹ̀bú ń jẹ́. Ìjẹ̀bú òǹjẹ́jù. Mr. Money Ekale, Mr. Ìjẹ̀bú òǹjọ́jù. And at the end of the day, Mr. Ala, ẹ jẹ́ kí n lẹ́yìn. Oh, brother mi, ẹ ṣe. Uncle Bafana, ẹ jọ torí Ọlọ́run, ẹ ti ní Ìjẹ̀bú lẹ́gbẹ̀ẹ́. Ẹ fún wa ní list èèyàn márùn-ún apáàtì Ṣùbọ́mi Balógun tó ti jẹ́ olórí ọmọ bá sẹ́yìn. Ó yẹ ẹ ṣe. Ẹ wo bí ọmọ Yorùbá mo sọ fún yín sí ẹ dúró mo sọ fún yín sí pé mo ti jáde ó dàbí ẹ ṣe jọyìn. Ó ṣe jọyìn ó ti wá bí tipẹ́. Ẹ sọ wípé ẹ mọ̀. Èmi ti lọ létí pẹ́ but Yorùbá ẹnu mi sì yóò sì dán mọ́rán. Ẹ bá ti mọ̀ ẹ kàn sọ wípé ẹ mọ̀ a máa fún yín. Èmi ò kẹ́rí nǹkan tí mi bá ti mọ̀. Ẹni sùúrù ẹ má ṣe báyìí náà. Ṣé torí bẹ́ẹ̀ ti lọ létí pẹ́ lọ́dọ̀ jẹ́ kẹ́ máa da lérú ni ẹni sùúrù. No, I don't take shit. Ẹ má sọ ẹyẹ kan sọ wípé ẹ mọ̀ ìbí á fún yín ní list márùn-ún. Ẹ wo bí ẹ retract ọ̀rọ̀ tẹ sọ yẹn mo máa ń respect àwọn èèyàn mi ò dá lérú. Ok ẹ má bínú ẹ dá lérú ó yá ẹ̀yin náà wá fún mi lánsà ṣé ẹ mọ̀ àbẹ́ ẹ mọ̀ ká fún yín. Mo ti sọ pé mi ò mọ̀. Ó yẹ wá ní sùúrù. I'm not shy to say that. Ó yẹ má wọrí ẹni sùúrù sà ṣe máa fún mi láàyè kí n sọ̀rọ̀. Ẹ jọ tí Mahmood tí n bá ti sọ̀rọ̀ tán Mr. Ọlá ẹ jọ tí n bá ti parọ́ ẹjọ́ ẹja mi. Kò sí wàhálà bàbá mi. Uncle Bafana ẹ jẹ́ bá mi mute torí mọ̀ pé tí n bá sọ̀rọ̀ ẹ máa fẹ́ interject. No, I won't do that. I'm a trained person. Ẹ ṣe Sister Money ẹ ṣe gan mo really appreciate. Ọlá ogun àtọ ẹ mọ̀ di ṣe rí olórí ọmọba is never anything is just abosi title. Ṣe rí nǹkan tó mú olórí ọmọba wá tá a bá ní ká tọwọ́ bọ̀ ká máa tú a máa pa ìtàn gidi tá a dẹ̀ máa bẹ̀rẹ̀ sí pa ìtàn yẹn láti èní tá a máa pa dé 1973. Ìdí tí Awùjalẹ̀ fi Ṣùbọ́mi jẹ́ olórí ọmọba. Ẹ má bínú aṣáájú. God bless you. Nítorí pé Awùjalẹ̀ mọ àṣírí láàrin òun àti Ṣùbọ́mi ló fi ṣe. Ẹni sùúrù máa tún gbé yín débẹ̀. Nǹkan tó fà á tí olórí ọmọba ti jáde tí n bá ní àkànmá kọ̀sáré rere tí n bá ti sọ ó máa yé Ọlá ó máa yé wọn dáadáa. Now torí wípé ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní 1984 Ọlá ó yẹ kó yé yín ẹ má bẹ̀ ẹ kàn fílẹ̀ bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun ló mú olórí ọmọba wá. Nígbà ayé Olísà àná kí ló dé tí ò sí olórí ọmọba? Ṣùbọ́mi Balógun was then Òsì Balógun. And n'Ìjẹ̀bú Òde Olísà ìsọba Ìjẹ̀bú Òde which Awùjalẹ̀ is the paramount ruler of gbogbo Ìjẹ̀bú land. Ten get me he is the paramount ruler of gbogbo Ìjẹ̀bú land. Ó supersede Àkàrígbò Rẹ́mọ orí gbogbo àwọn ọba tó kù ní gbogbo Ìjẹ̀bú ẹni bá ti ní Ìjẹ̀bú land òun ló lórí wọn. Bí Ọọ̀ni ṣe jẹ́ olórí gbogbo ládéládé. Ìwọ̀n aṣáájú ẹ̀ ládé ibi tí wọ́n pé ọ̀tẹ̀ fi wá tó fi sọ́ di Ìjẹ̀bú land. Ẹ má ti sáré because wọn kàn lè má ti understand ibẹ̀ yẹn. Irọ́ ẹ má jẹ́ ká mi lọ. So ṣe gbádùn mi ṣe rí ọ̀tẹ̀ tó wá yẹn ó ti yé Ọlá mi ó ti yé Mr. Ọlá nǹkan tí mo sọ pé ọ̀tẹ̀ yẹn ṣẹlẹ̀ ní 1984. Ó ti ń kú. Ẹ bá mi power tap ẹ jọ. Ṣé ń gbọ́ ó ti ń kú bọ̀ látẹ̀yìn ṣe rí ká ní pé nǹkan ò tí ì ṣe wá ni tí wọn ò tí ì gbé wèrè wá fún wa táyì tí ì gba wèrè ọ̀pọ̀lọpọ̀ wa la máa mọ̀ nǹkan tó wà ní wọ́n ti fi ẹ̀sìn kó wa lọ́pọlọ lọ wọ́n ti fi nǹkan ṣe wá. Ten get me now nǹkan tó ṣẹlẹ̀ nígbà gbogbo àti mo sọ yẹn Balógun TK òun ni Ọ̀tún Balógun Ọlá sí mo parọ́ òun ni Ṣùbọ́mi Balógun fi jẹ́ Ọ̀sìn. Ọ̀pọ̀ bàbá àní true ní ẹ̀rí tí bá ti pa màá ti sọ pé bàbá ó ní Rẹ́mọ is not included o it is divisional. Ẹfẹ ni ẹfì yẹn lẹ́ǹtẹ̀ jáde kí ló mọ̀ lóòótọ́ Àkàrígbò Rẹ́mọ ní tó máa pé wọ́n san ìṣàkọ́lẹ̀ ni ó máa san ìṣàkọ́lẹ̀ fún lórí dẹ ọ̀fun lórí dẹ what are you talking about ẹ jẹ́ padà lọ́wọ́ history ṣé ọ̀rọ̀ Bible àti Quran lásán bíi ni ẹ má bínú jáde Mr. Maureen. So now kí lorúkọ ẹ Balógun TK was Ọ̀tún Balógun then ẹjọ òkú tó wà sálẹ̀ yìí Fatai kí ní kẹba mood ariwo yẹn pọ̀. Fatai àdúrà Fatai. à ń gbọ́ wọ́n ti mú. wọ́n lu kankan lọ́dọ̀ yín kí ní yẹn pariwo. wọ́n lu kankan. Okay. All right. ẹ mute ó pariwo. ṣé kí mute wọn ni. Go ahead. So Balógun TK
Dòdóńdáwà òun ní Ọ̀tún Balógun tí Ṣùbòmí wà ní òsì Balógun. Ṣùbòmí ò tí ì di olórí ọmọọba ń gbà yẹn o. Ẹ má gbàgbé pé ọ̀tẹ̀ yìí ti wà ńlẹ̀ láti mú Pamatúndé 73 tá a bá ń tu gbogbo àwọn àṣìṣe Àwùjalẹ̀ la máa tú jáde o. Mo ṣe ní kásẹ̀ ìdìbò. Nígbà tí Balógun TK wá gbéṣẹ̀ tó lọ Ṣùbòmí Balógun ní láti múùfù síwájú. Olísà dẹ̀ ni ó ń fi Olísà ló entitled láti fi wọ́n jẹ. Tẹ́ ẹ bá lọ sí Palace Àwùjalẹ̀ it's just like a set, it's just like an event hall. Lady paperwork kankan mẹ́. Palace Olísà bí Àwùjalẹ̀ ṣe jẹ́ paramount ruler fún gbogbo àwọn ọba ni Olísà jẹ́ assistant ẹ̀ àti chief of staff. Bóun ṣe jẹ́ paramount ruler. Aṣáájú ẹ má bínú sá ẹ má la Olísà òní kábíyèsí òní ọba Ìjẹ̀bú Òde. Mo ti lábẹ́ yẹn mo ti sọ fún Olísà ní ọba Ìjẹ̀bú Òde. Àwùjalẹ̀ is paramount ruler. Ṣé Dágìrìn ni àbí èwo Jàgìrìn yàtọ̀. Jàgìrìn òun ni àwọn tó máa gbé adélé Olísà lórí ní máa gbé adélé Àwùjalẹ̀ lórí. Jàgìrìn àti àwọn tí kí lórúkọ ẹni àti Àpẹ̀bí àwọn ló lè gbadé Àwùjalẹ̀ lórí àti Mùgóòṣì ibùdó ògbó Mùgóòṣì of ibùdó ògbó àwọn tó lè gbadé Àwùjalẹ̀ lórí nìyẹn. Tí Àwùjalẹ̀ tó jẹ láti gbàtà Àwùjalẹ̀ tí wọ́n ti gbé adélé Àwùjalẹ̀ lórí ni Mùgóòṣì ti kú ló ti lọ. Wọn ò dẹ̀ ti jẹ Mùgóòṣì míì wọ́n ṣẹlẹ̀ jẹ Mùgóòṣì míì ní ìsìn ni tí wọ́n bá dẹ̀ jẹ Mùgóòṣì míì báyìí tí Mùgóòṣì bá fi lè gbé adé Àwùjalẹ̀ lórí táwùjalẹ̀ yẹn tún fi máa gbèsè wọn ò gbúdọ̀ fojú kanra wọn mọ́. Yes wọn ò gbúdọ̀ fojú kanra wọn mọ́ òun àti Mùgóòṣì of ibùdó ògbó bí ibùdó ògbó ṣe kéré tó yẹn nǹkan tó wà mẹ́kúrò kékeré ní ìṣẹ̀ṣe. Ẹgbẹ́ òkè lámú rẹ̀ ní ìdẹ́po níbẹ̀ wà a máa sọ fún yín. Bẹ́ẹ̀ni so now ibẹ̀ yẹn kó akọ́là ń lọ now tí Àwùjalẹ̀ ṣe wá jẹ́ paramount ruler yẹn Olísà ní assistant yẹ òun tó wà ní chief of staff bóyá jẹ́ paramount ruler but Olísà still remain in his office as ọba Ìjẹ̀bú Òde. Ó ti yé mi. Nígbà tí Àwùjalẹ̀ lọ sí àjì tó lọ ní 1983 Olísà ló mọ́ fèsì dání náà. Olísà ló mọ́ fèsì dání. Bọ̀ọ̀nkú ẹ̀yin sọ fún wa ń sìn pé nǹkan tí mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa fún àwa àti gbogbo ẹni tó ń gbọ́ ṣé King Wasiu. Ẹni sùúrù mo máa sọ̀rọ̀ débẹ̀ ẹ jẹ́ ká kọ́ yóò nàná olórí ọmọọba ṣẹ́ńgẹ̀tì mi now nígbà tí ó wá di wípé ṣòwò ti Balógun tí kìí lọ tí Ṣùbòmí fẹ́ bọ́ síwájú Olísà ló ẹ̀ta ìtú ló ní right láti fi jẹ́ Ọ̀tún Balógun tó ló fẹ́ step forward ni. Ẹ bá gbàgbé pé ọ̀tẹ̀ yẹn ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin Olísà àtàwùjalẹ̀ ìjà ti wà láàrin wọn. Olísà tẹ̀jí pààtì ẹ̀ láti fi Ṣùbòmí Balógun jẹ́ Ọ̀tún Balógun pé kó step forward and gẹ́gẹ́ bí ìjà tó ti wà láàrin Olísà àtàwùjalẹ̀ Àwùjalẹ̀ ò fẹ́ máa pe Ṣùbòmí ní Ọ̀tún Balógun ó máa dà ìgbà tó jẹ́ wípé ọ̀tẹ̀ ẹ̀ fún mi yẹn ní nǹkan èmi náà tó wá bẹ̀ ẹ́ pọ́nlá ló fi wá rò pé instead tó fi máa ní ẹ lọ pé Ọ̀tún Balógun yẹn míì òun ló fi wá ṣe ní òkè ẹ jẹ́ kí n fún lóye kan tí mi á máa fi pè é ló fi wá fún ní olórí ọmọọba ló fi jẹ́ pé oyè méjì ni Ṣùbòmí jẹ́ ń gbà yẹn kì í ṣe oyè táìtù ni o Ṣùbòmí òun nìkan ni ẹ tó máa kọ́ jẹ́ olórí ọmọọba táwùjalẹ̀ bá fẹ́ pé Ṣùbòmí Balógun kò ní pè ní Ọ̀tún Balógun ó máa ní ọlọ́pọ̀ olórí ọmọọba yẹn ni mo fẹ́ bá sọ̀rọ̀ kò ní pè ní Ọ̀tún Balógun torí pé ìjà wà láàrin àti Olísà dẹ̀ ló ní entitled láti fi yanjú yẹ. That's correct. Nǹkan tí tó fi mú olórí ọmọọba fi jáde nìyẹn nígbà tí Ṣùbòmí Balógun wá gbèsè tí Ṣùbòmí Balógun lọ ẹ kóòtù mi ẹ rìkọ́ọ̀dù bí tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ kí n ní sùúrù tẹ́ bá ti ṣe screen record yín ẹ jẹ́ kí n mọ̀ ẹ rìkọ́ọ̀dù bí tí mo fẹ́ sọ yìí Àwùjalẹ̀ ti wà lórí sick bed nísìn tí o ti lálàáfíà mọ́ over 30 years ni. Wow. Second olórí Àwùjalẹ̀ olórí ẹ̀ tó kéré jù òun ló ń pàṣẹ pálásì yẹn owó wípé ẹ ló màmá mo fẹ́ di yín lásán tí Wàsíù fún olórí was 20 million ló pé mo kàn fẹ́ di yín lásán kó lè bọ́ tèmi olórí tá à ń sọ yìí ó fi ọ̀rẹ́ ìjẹ́ ìyá àbájá láì bàbá ẹ má bínú ẹ jẹ́ kán mọ̀ olórí kékeré ló mú Wàsíù wá. Olórí kékeré náà ni mò ń sọ. Òun ló máa Wàsíù máa fi. Òun ló mú Wàsíù wá àfin. Àfi ẹ ṣe ẹ máa làájá òun ló mú Wàsíù wá àfin. 20 million ló fún ẹni tó bá Wàsíù tó bá bólórí sọ̀rọ̀ mọ́ mọ́ nígbà tó fẹ́ rí olórí 20 million ló fi sínú envelope tó kó lórí lọ́wọ́ òkè kí ló fẹ́ bàbá mo fẹ́ jẹ Ọ̀túnba ni olórí ọmọọba gọgọ kọ́ ló jẹ Ọ̀túnba oyè tí Ṣùbòmí jẹ Ọ̀túnba yẹn ló jẹ ìnọ́dà láti má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ kọ́ wà lè máa rí pé bóyá ipò Ọ̀túnba yẹn yìí wà vacant náà wá kó wá ṣe ní olórí ọmọọba all the norms kò sí nǹkan tó ń jẹ́ pé ẹbí wá sí olọ ìpè bí o ó decide ara nǹkan tó ṣe yẹn ni o. tẹ́ bá rí pé gbà tó jẹ́ àwọn èèyàn pè ní kábíyèsí Àwùjalẹ̀ nígbà tó sọ pé lójú ayé òun wọ́n pè kábíyèsí ìjọ yẹn ló stop. tó fẹ́ kú ni àbúfẹ́ lówó ẹ̀kọ́ yẹ kọ́mílì Àwùjalẹ̀ máa ṣe fún àwọn tó jẹ́ bẹ́ẹ̀ gan wọn ò gbá méjì lọ́wọ́ Àwùjalẹ̀.
so àwọn èèyàn mọ̀ pé torí pé kí ni ọ̀nì náà Wàsíù táyì bá lọ́mọ Ìjẹ̀bú Òde ni èmi ò bá yín jiyàn o ṣùgbọ́n Anífowóṣe oṣù ọmọ Ìjẹ̀bú Òde Abẹ́òkúta ní Anífowóṣe ibẹ̀ yẹn kọ́ la lọ. ẹ ṣeun sir nǹkan tá à ń sọ fún wọn nìyẹn Anífowóṣe ló jábọ̀ Ìjẹ̀bú jẹ́ Anífowóṣe kò jẹ́ òjò àgbègbè bí òjò àárọ̀. Abẹ́òkúta ní Anífowóṣe ibẹ̀ yẹn kọ́ la lọ. ṣé ẹ gẹ́tì mi Wàsíù tọmọ fìdí pọ̀tẹ́. fìdí pọ̀tẹ́ yẹn kò wá ní family house níbẹ̀ ni kò ní ibi tó gbà tó jẹ́ Ọ̀túnba yẹn ṣé kò ní àwọn ẹbí ẹ̀ ṣùgbọ́n wúyè. sísá Mọ́rin ẹgbẹ́ Yorùbá tí mo sọ fún yín náà wọn polówó Ọ̀túnba ló jẹ Àṣírí ibẹ̀ lèmi ń sọ fún yín wọn polówó Ọ̀túnba ló jẹ olórí ọmọọba tí ò kì í ṣe oyè kankan òun ló jẹ o sísá Mọ́rin bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè mú Ọlá ẹ lè mú èmi ẹ lè mú Bàfánà fúnra ara wọn kẹ́ ẹ fi ṣe olórí ọmọ Mọ́rin ọ̀nì norms olórí ọmọọba báwùjalẹ̀ ṣe kú yẹn Àwùjalẹ̀ wàjà tó láwùjalẹ̀ kú ni báwùjalẹ̀ ṣe kú yẹn olórí ọmọọba náà ti kú pẹ̀lú ẹ̀kú tó yẹ kó exist mọ́. so wọ́n lè rọ lóyè báyìí. ẹni sùúrù wọn ọba tó fẹ́ wọlé nísìnyí ó lè má ṣe bẹ́ẹ̀ kó máa lò lọ. ẹ wò gbà tí Buhari wọlé síjọba ẹ jẹ́ kí fún yín jókà yẹn nígbà tí Buhari wọlé síjọba tẹ́gbẹ́ Buhari sọ fún yín pé kò sí nǹkan tó jẹ́ office of first lady ṣé ìyàwó òun náà dìbò fún ni. the same thing náà ló wà tó lórí ọmọọba. Àwùjalẹ̀ tó máa jẹ́ nísìnyí lóhùn fẹ́ kó ráìtì aṣáájú ẹ má bínú sir ṣé mo rí pé mistake tá Àwùjalẹ̀ ṣe ìgbà tó gbowó lọ́wọ́ Ọ̀ṣọ́bà nítorí ẹni kò ṣe sí Àrẹ̀mọ níjẹ̀bú Àrẹ̀mọ tó tà fún Ọ̀ṣọ́bà nítorí ẹni Ìjẹ̀bú ò ṣe ní Àrẹ̀mọ di ọ̀la. bẹ́ẹ̀ni ó gba 25 million gbà yẹn lọ́wọ́ Ọ̀ṣọ́bà tí Ọ̀ṣọ́bà fowó ìrà tó fi di Àrẹ̀mọ. ẹ ṣe mo rí pé olórí ọmọọba tó bá tún máa jẹ olórí ọmọọba tó wà lórí ìtẹ́ òun ló lè jẹ olórí ọmọọba tí ò dé entitled láti jẹ ọba láéláé. yes tẹ ẹ bá lọ wo lẹ́tà tí Àwùjalẹ̀ fún pẹ̀lú géèmù tí wọ́n fún lẹ́tà tí wọ́n fún lẹ́tà yẹn wà tricky bákan entitled ṣé mo kọ́ ó ní kò entitled ẹjọ́ kí la wá ń jà fún tá a bá sọ ìtàn ilé ní ẹ jẹ́ ká rò pé kì í ṣara wa là ń ṣe à ń ba ọjọ́ ọ̀la ti wá jẹ́ fáwọn ọmọ tó wà lẹ́ni torí bàbá ti bàjẹ́ fáwọn à ń padà bọ̀ wá jẹ́ ìyá ẹ̀ lọ́wọ́ wọn sísá Mọ́rin ẹ wo ẹ jẹ́ ká kà sẹ́yìn gbogbo alájọmọ̀ gbàtà kéré pé Fúlàní inú igbó ni wọ́n ń gbé wọn ì gbé nínú àdèmọ̀ pé wọ́n ti wá pa ọ̀tá wa mọ́lé. ẹni sùúrù ẹ dúró ẹ ti gẹ̀ẹ́sì tí mo lọ ẹ rántí gbogbo àyẹ̀ tó máa kiri fúrádé nínú wàrà tó máa kiri ẹ rántí pé wọn kì í wọ bàtà. ṣó bàtà ni wọ́n. wọn tún kì í wọ bàtà gan gbogbo àyẹ̀ now ó ti wá di wípé àwọn náà ti ń bímọ ẹjọ àwọn ọmọ tí wọ́n bí ìlú wo náà máa claim. Yorùbá. nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn ibi tọ́rọ̀ Wàsíù ti wá nìyẹn. ok tẹ bá dìde rí ẹni tó ní kìíní níjẹ̀bú Ìjẹ̀bú òfìsẹ̀ ṣeré o tẹ bá rẹni tó ní kìíní níjẹ̀bú tó bá kú ṣáájú wọn agbèdélé kí ló tó pé kìtìnà sí bàbá ẹ̀ sí. ó lè jẹ́ kókò sówó nígbà yẹn náà. èlò mo tó wá fi ń gbòkú wálé tí nígbà tí ń ṣe London tọ́mọ adé gẹ́lẹ́ máa wá £13,000 £15,000. aṣáájú ṣẹ́rí ibi tí Wàsíù ti ṣùtà rẹ̀ pọ̀ because tẹ bá rántí 1983 yes ó claim pé family òun wá láti Bẹ̀dù Lẹ́kì. bẹ́ẹ̀ni àwọn tó bá ń follow Wàsíù gan mọ history Wàsíù. wàhálà wà o. ìgbà yẹn aṣáájú ẹ má bínú sà ìgbà yẹn kọ́ lọ wò ó sì wà record ìgbà ló sọ pé òun wá family òun kan wá láti Bẹ̀dù Lẹ́kì ọmọ ọba náà lòun náà ń Bẹ̀dù Lẹ́kì suddenly gbogbo kinní yìí á tú jáde. Mẹ́sàlá ẹ̀jẹ̀ tó kì í lẹ́yìn ṣé ẹ mọ̀ kọ́ bàbá kọ́ fàdá ẹni sùúrù sà ṣé ẹ mọ̀ kọ́ tó gbé Wàsíù wá sí Ìjẹ̀bú torí pé Wàsíù fẹ́ jẹ sẹ́nítọ̀. òun náà ni mo ti sọ lẹ́ẹ̀kan kẹ́kẹ́ tó kùdé ló fi dèrò Ìjẹ̀bú tí wọ́n ní kó lọ jẹ́ nílùú ẹ̀ òun ni ẹ lọ wo kéwàá ẹ lọ gbọ́ òun yẹn kéwàá fọ sẹ́nítọ̀ òun lórí tó ṣe ń gbà yẹn nǹkan tó gbé ní Ìjẹ̀bú nìyẹn kí ló wá dé nísìnyí tó wá ń du oyè. ẹ̀gbọ́n Ìjẹ̀bú ẹ má bínú ó sá lọ ra lé uncompleted building ládé fi san ẹ̀gbọ́n òun fẹ́ hòtẹ́ẹ̀lì àwọn aláṣẹ́wò yẹn gbà yẹn níwájú ilé Aláwìyé street yẹn ló fèsì ilé Aláwìyé. mo mọ bẹ́ẹ̀ náà. ẹgbàdé fi san up to today kò parí ilé yẹn bóyá pè ní bóyá àdúrà ni. ok ẹ tó bá tó wá sọ fún mi ṣe gbọ́ ẹ tó bá sọ fún mi wípé lóòótọ́ o Wàsíù ọmọ Ìjẹ̀bú Òde ni èmi ti gbọ́ mo ti gbà o ẹni kó tọ̀hún kó wọ yúnífọ́ọ̀mù ọlọ́pàá kàbí kó wọ any force uniform ní Nàìjíríà àbí any force uniform kó wọ ní everywhere kó wọ lọ Ìjẹ̀bú Ìgbómọ̀ Òkú tó bá ti padà wá màá fọwọ́ sí kí Wàsíù lọ Àwùjalẹ̀. tí ló ń jẹ́ Ìjẹ̀bú ibo ló ń jẹ́ Ìgbómọ̀ Òkú. Ìgbómọ̀ Òkú wà in between Ìjẹ̀bú Ìfẹ́ àti Tèlé. Ìjẹ̀bú Ìfẹ́ ni mò ń wọ uniform ọlọ́pàá òǹdè bẹ̀ ọlọ́pàá yẹn tó bá wọ uniform yẹn ọ̀run ni wàá ti bá òní bọ́ láyé. ó máa gbẹ kú ni ọlọ́pàá ọmọ Ìjẹ̀bú Ìfẹ́ ni. Ìgbómọ̀ Òkú Ìgbómọ̀ Òkú ló ń sọ in between Ìjẹ̀bú Ìfẹ́ àti Tèlé ló wà. Ìtèlé in between Ìtèlé Mùṣín Ìtèlé Mùṣín Gbádìjọ ni mí náà so mo mọ nǹkan tí mò ń sọ.
ìyàwó Ìjẹ̀bú ni mí. mo lọ síbẹ̀ dára so. ìlú kékeré ni o. ẹ ti ẹ tó bá tètè fẹ́ kú ẹjọ́ wọ uniform lọ́bẹ̀ ọ̀run láti bọ̀. ẹ ti walk wa through history and let's say a big thank you for walking us through all the history there. So but there's one thing tí mo fẹ́ kí ẹ jẹ́ kó yé wa lẹ́nu. When the announcement was made, I criticized it. Why is this man, wanting to become the Ijebu king? Because number one, kò ń ṣe pé ó fẹ́ retire from music. Ṣé ọba Ìjẹ̀bú Òde á fi orí àpèrè lẹ́sìn á lọ máa kọrin? Ó ṣe máa kọ́ fáwọn big men náà. What is he trying to do ìyẹn ni? But ṣe rí nǹkan tẹ́mi ṣì ń fight bíbá ẹ̀ ni pé ṣe rí ibi tí wọ́n sin èèyàn sí kò really define pé he is from that place or he is not from that place. ṣe rí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn dádì wa yẹn bẹ́sẹ̀ ọlá lórúkọ yín sá wọ́n ní láìpẹ́ láì jìnnà gbogbo kìíní yìí máa jáde a máa rí òótọ́ sọ̀rọ̀ mi yé yín èmi kàn believe wípé ó kàn associate ara ẹ̀ mọ́ àwọn ìdílé méjèèjì yẹn láti lè fi ẹsẹ̀ nǹkan tó fẹ́ ṣe múlẹ̀ but ọmọ Ìjẹ̀bú Òde ni. bàbá mo tún dànù mo tún sọ fún ìjọba Ìjẹ̀bú. Mr. Ọlá ẹ jẹ́ ká gbà.